Àyìndé ti dé olórí ọba. Àpèdè ara fáwọn tó mọ̀ yìí ọ́. Àyìndé ti dé olórí ọba. Àpèdè ara fáwọn tó mọ̀ yìí ọ́. Olórí ọba tó peléke. Afàgbọ́nsálẹ̀ gbóòdù tó lóyìn ọ́. Tó bá ti rórí kò máa rírojú. Tó bá ti rórí kò máa rí kankan. Àyìndé o, Àyìndé ọba àpèjà. Ẹ̀tẹ́ ti ẹ̀kọ́ làbárí tí mo gbé dé. Ọmọdé tàgbà tó tó arére. Àpèdè máa pé tànà mo tún dé. Aláàjì àgbà mo tún gbé kan yọ. Dimension of Fuji tí mo gbé dé. Ó ti lé odò, ó ti lé orin. Ẹni bá mo dùn kó bá mi ká lọ o. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba Láòràbí, ọba àní ọba àná ọba òní ọba ọ̀la, ọba tó ní ká máa bẹ ẹ fi ọba tó pé gbà táwọn ọba tó sí mọ́ Olúwa mi tún wà. Ọmọ kékeré yó. Àpèdè ara fáwọn tó mọ̀ yìí ọ́. Níwọ̀n bá àgbà tó yẹ pé iwájú lójúgun gbé àtẹ̀yìn àtẹ̀mí iwájú náà láàjọ máa lọ. Àpèdè ara fáwọn tó mọ̀ yìí ọ́. Ètò yín Tùngbá Extra náà lógorí afẹ́fẹ́, èyí ni àkọ́kọ́ tá a mọ̀ sí Tùngbá Extra number 1. 2 ń bọ̀ lọ́nà o, àbí ká ní part 1 Queen àbí Tùngbá Extra part 1 náà lẹ́ ń gbọ́ yìí. Ẹ tó tukọ̀ rẹ̀ ààrẹ ambassadọ Yínúsà Àrẹ̀mú Ayénírọ́mọ lèmi jẹ́ ọlọ́gbọ́n ọmọ tí àfọ́kọ̀ boko ọ̀bájìnà pẹ̀lú ọkọ̀ bàǹgbé sókè. Àyìndé o, Àyìndé ọba àpèjà. Yorùbá ní Adébíyẹ̀yìn mọ̀ sí àgbà ọ̀lẹ́ni. Ẹ̀ ń bá dóko náà tí ò juko àgbà ọ̀lẹ́ni. Ẹ̀ ń bá dérú bí tá a wà tí ọba tó wá ṣe tí ọba ètè mú gbọ́ bàbá ńlá tí orí nǹkan kan tó fẹ́ sọ sí ni o. Àsìdé náà nù àti kọ́ àti jọ sọ̀tọ̀ àjọ sósì àtolótù mi àtàwọn ọlọ́wọ́ bọ́tẹ̀nì gbogbo pátápátá ti forí korí ká tẹ̀síwájú lórí ètò. Àpèdè máa pé tànà mo tún dé. Aláàjì àgbà mo tún gbé kan yọ. Adúpẹ́ fọlọ́run ọba Láòràbí ti àjọ̀dún òmìnira ètò epo ń bọ̀ lọ́nà ń jó ní ó sì ti bá wa láyé oṣù ẹ̀ náà la wàyé o gbé sókè. Bá mo dùn kó bá mi ká lọ o. Mo tún ti fòye padà o. Ẹ jẹ́ a máa jó ká máa yọ̀ Aláàjì àgbà ní àwọn yúfùjì padà gbogbo èròǹgbà ọkàn wa kó tó dọjọ́ Independence Day ó ti di dandan ká yí padà lágbà tí Independence Day tó ti bá wa láyé oṣù ẹ̀ la wàyé tó sì ti bá wa láàyè tá a ti mú ọjọ́ rẹ̀ tá a ti ṣe tá a tún ṣe lọ́wọ́lọ́wọ́ lágbára Ọlọ́run ìdùnnú ayọ̀ wa kò ní bàjẹ́ ayọ̀ báyìí láti máa ṣe ọdún o èyí tá a ti ṣe yìí kò ní jẹ́ àṣemá fún wa. Orí ń jó, àwọn ọ̀sẹ̀ ń jó. Ẹ ti máa wò ó pé níjẹjọ ẹ láǹfààní àti bá mi pàdé kó lè bá a dá náà ni ẹ ti mọ̀ pé tá a bá ti dé báyìí ọ̀tún là á mú wá fún yín kò sí ká ṣètò ká má rí kankan mú bẹ́ẹ̀ àwa tá à ń ṣètò àárọ̀gbọ́n kọ́ ń bẹ̀ ẹ̀yin tá à ń ṣe fún ẹ̀yin ó rọ̀gbọ́n kọ́ ń bẹ̀ àwa gbọ́dọ̀ jókòó sójú kan tẹ̀tẹ̀rẹ̀ àtún láti jáde lọ tọ́ba wa lọ bọ́ sọ́jọ́ tí a fẹ́ ṣètò fún gangan níwọ̀n bá àgbà tá a ti ní àwọn ògùn náà gbòǹgbò tí dátọ́ lẹ́nu ọ̀gbìn nínú ilé náà tí wọ́n tó fi léde tí wọ́n tó fi lé ṣọ́ kẹ́ mọ́ jẹ̀gbádùn wa ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn èèyàn mi tí wọ́n bá wa ṣe níjẹ̀jọ ọmọ mi dáadáa Fàló mo kí ọ dáadáa Queen náà yèyé kò dá wọn dá torí mo mọ òun gbọ́wọ́ bọ́tìn sí òkè sísàlẹ̀
jígbọ́ pìrìsẹ́ńtà òun náà ní no àgbọ̀dọ̀ ṣeré o olóòtú ètò mi náà káwé bàbá kóngírò òun náà bí ṣe ń wọlé ní jáde lọ́jọ́ náà mọ̀ gbọ́ láì kò tún gbàgbé akin ọmọ akin àbí akin bá mi ojú òní ti gbogbo wa àwọn ọmọ mi náà wà nù ilé tí gbogbo wọn jọ ṣe níjẹjọ lónìí náà àtúnjọ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni kò ní bàjẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan nu wa bùkátà ọlọ́run mo kí òun náà torí tó bá dọjọ́ tí wọn bá ti wá báwọn kálukú pé ẹ wá o ètò bàbá o àgbọ̀rọ̀ lágbára ọlọ́run ayé gbogbo wa kò ní bàjẹ́ ètò yín ti wá bẹ̀rẹ̀ báyìí o bẹ́ẹ̀ ṣe jẹ ìgbádùn ti jẹjọ tẹ̀ ti ń jẹ ìgbádùn náà bọ̀ sẹ́yìn sẹ́ ẹ̀ tún jẹ ìgbádùn tòní náà lógo ọlọ́run ọba iwájú láàmú lọ ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ẹ̀ máa bá mi kálù lórí ẹ̀. tábà ní kámúlẹ̀ ewé orí tàbí ṣèwé ó ti kúrò lọ́rùn àìní ọlọ́ládé ó jẹ́ ti sí ní ọ̀pọ̀ ìsìn òṣùwà o bó bá wá ṣe mí ṣe kàlàkì àgbà o wọ́n kékeré ìjọ àgbàlagbà wọ́n ń jó oníṣẹ́ ọwọ́ ń jó oníṣòwò wọ́n ń jó. tí n bá ní kẹ́ ẹ máa jó ó ní tí mo rí o bẹ́ẹ̀ bá ti ń jó mìlẹ̀ǹgbẹ̀ lórí ibi tẹ́ ẹ wà ẹ bọ́ra ṣiṣẹ́ yín o torí iṣẹ́ làṣeká tó lówó lọ́wọ́ òwò làṣeká tó jèrè tẹ́ ẹ bá lọ jó gbàgbé iṣẹ́ lálẹ́ kọ́mọ́dé pé ntọ́gà sọ fún mi pé ok ṣé bó ti jó lọ́sàn ẹ̀ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ètò tá à ń bá lọ Tùngbá Extra iléeṣẹ́ Tùngbá 100.9 náà ló ti ń wá sáyé gẹ́gẹ́ bí mo ti ń ṣàlàyé fún wa pípé ojú kò ní ti gbogbo wa láéláé Tùngbá ò ní bàjẹ́ ayé tiwa náà kò ní bàjẹ́ o ṣé ìgbàgbé sá ẹni pé kẹ́ni òní ní ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún ẹgbàá ó lé ọ̀kànléní okòó ire owó eré ọmọ yóò máa tọ̀ wá lẹ́yìn yóò sì máa tẹ̀ wá lọ́wọ́ a máa rí jẹ a máa rí mu bí àdúrà kábíyèsí wa ní ìlú ilé Agége ọba balẹ̀ wà kí màá gbédè yìí bàbá ní yóò tó wa lọ́wọ́ yóò tó wa lẹ́nu àgbàdúrà àgbàdúrà lọ àní sì jẹ àní sì mọ aláṣẹ iléeṣẹ́ Tùngbá mo kí yín gangan o mo kí yín gangan bí n bá tiẹ̀ láǹfààní àti dáàkọ́ yín mo sáwọn pọ̀ mọ́ ọba ní ẹ̀kárí láì iwájú làá máa lọ àní lọ sẹ́yìn gbogbo ẹ̀ bọ́lọ́n ti bá wa tó ti ń gúnrégé náà àmọ́ ṣe ọlọ́run nìkan lọ́mọ ṣe agbára ọlọ́run kò ní fi wá sílẹ̀ nígbà kan bẹ́ẹ̀ tí ń fẹ́ kọ́ dáa tó àdúrà mi yóò dáa jù bẹ́ẹ̀ lọ. mo ní àjọ̀dún òmìnira a sì tún ṣe lọ lọ́jọ́ tá a sọdún gangan ẹnìkan sọ̀rọ̀ kan ẹ̀rẹ́ pa mí òun náà jẹ́ ọmọ ọdún 1960 àwọn èèyàn wọn abilé rẹ̀ pé báwo ni nǹkan akọ ayẹyẹ ọdún ọ̀bí tọ́jọ́ tòní ó ní wà láì àwọn afọ̀rọ̀wálẹ̀ náà báwo nínú ẹ̀ ṣe dùn tó ó nínú tó ń dùn gan o pé ọdún ọjọ́ òmìnira ni wọ́n bí òun a ní ìjọ lè tọ́ka sàn àtàjọ jẹ́ ẹgbẹ́ bí àwọn ní why not ó ní òun àti Nàìjíríà ó ní ẹgbẹ́ ni àwọn ó nínú tó ń dùn tóun pé yes pé wọ́n bí lọ́jọ́ òmìnira ó ní bọ̀ birthday mate tóun ó ní òun fi bẹ́ẹ̀ gba tiẹ̀ rárá ó bẹ́ẹ̀ gba ti bá mi tiẹ̀ tá ní ó ní Nàìjíríà mo kí ló dé ó sì wà ń bẹ́ẹ̀ ó ní kí ni ọlẹ́ntọ́ yẹ kọ́ máa fún ní nǹkan tó pọ̀ nǹkan ló tún fún ní nǹkan kí ló dé ó ní gbogbo àwọn ọ̀nà kọ̀ọ̀kan tó yẹ kán bọ́ àmójútó àná ń dáwó tán fi ń tún síìtì àwọn ṣe òun ní ojúṣe ẹ̀ ló ń ṣe ó ní ìyẹn tó wá kéré o ó lówó tó yẹ kó wọ́n máa ná lórúkọ Nàìjíríà ó ní ìlò tó fi repo sí jẹnẹrétọ̀ ó ní ṣe mo rí pé yes pé ó yẹ kó at least òun dúpẹ́ tó ń o pé bóun ṣe wà òun ti dàgbà òun ti tójú bọ́ òun ti ń darúgbó lọ ó ní bóun ti wá ń di arúgbó náà òun tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé òun sì ní nǹkan tágbà á ní pé so nínú nǹkan tágbà á ní nù tó wá ti wá fún Nàìjíríà látàrí pé òun fowó tó ní òun fi repo sí jẹnẹrétọ̀ ó ní bí iná bá dúró déédéé ni ṣe bí Nàìjíríà ni wọ́n máa fún ní nǹkan pé owó yẹn òun tó máa rí ná fún nǹkan mìíràn àbẹ́rẹ́ pé àgbàlagbà ọ̀rọ̀ lọ́sọ mo á pè wálé mo ní ọ̀rọ̀ tó sọ mo lọ́rọ̀ tó dáa ni mo ní ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà làwà mo fẹ́ kí kálukú kó máa ro èrò rere sí orílẹ̀-èdè rẹ̀ mo ní tó padà lẹ́ẹ̀kan sí máa fàdúrà ran méètì rẹ̀ lọ́wọ́ wípé Nàìjíríà yìí kò ní bàjẹ́ kí sẹ́ni àdì. Nàìjíríà yìí ti gbogbo wa ni kò máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kémi gbé.
kájọ gbé. gbé kémi gbé. Óyá óyá kájọ gbé. gbé kémi gbé. Tùngbá Extra náà ló ń tẹ̀síwájú ẹ kú etí gbọ́ wa ẹ kú gbádùn wa àwa náà ń gbádùn yín lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún gbogbo wa àdúrà lè tó tiwa ń fẹ́ aládùúrà ní wa gbogbo èèyàn ló ti mọ̀ torí pé mo máa ń wo kinní kan yèyé tí àwọn èèyàn bá rí yẹn lọ́ọ̀kan bóyá ọmọ wọn ni bóyá nǹkan kan bóyá ó ṣe nǹkan tó dùn án kàrà kan sọ pé ìwọ ọmọ yìí àbórí ẹ sọre ni ìmí náà sọ fún un kí ni ìṣẹ́jú tó ń ná wọn láti sọ pé orí rẹ sọre àti ìdàkejì tí wọ́n ń wí ibi wákàtí kan náà ló wà ń bẹ ìṣẹ́jú kan náà ló wà ń bẹ Ọlọ́run jẹ́ kó ọmọ wa kó ṣe orí burúkú orí ọmọ wa yóò máa sọre àtòrí tiwa náà èyí tí mo ń kó wa ṣàkíyèsí fún ni pé mo ní àdúrà làwa máa ń ṣe níbí ó ní ṣéwù wa bàbá Akẹ́mi ọ̀jẹ̀dìnà gangan sí ọ̀jẹ̀dìnà ṣáájú ìjọba fúláì àwọn máa ń kọrin kan wọn ni má fi ṣe èpè mọ́ o má fi ṣe èpè mọ́ queen má fi ṣe èpè mọ́ o má fi ṣe èpè mọ́ ẹnu tó fi ń ṣàdúrà o má fi ṣe èpè mọ́ kó dá má fi ṣe èpè mọ́ o ẹnu tó fi ń ṣàdúrà má fi ṣe èpè. Orílẹ̀-èdè Nàìjíríà àdúrà là ń fẹ́ torí pé ń tọ́ da ń fàdúrà tó kù díẹ̀ káàtó àdúrà náà lọ fẹ́. À ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kan láwọn àkókò kan àwọn èèyàn tán ládùúrà ní ká máa ṣe wọn ò sì wí torórin kan náà kò ní àdúrà ló lè ṣe àdúrà ló lè ṣe gbogbo tó dorí kodò àdúrà ló lè ṣe àdúrà ló lè ṣe kò dára Ọlọ́run ní ká dọ̀ sí ìwà tí òròmìnira náà tí à ń bára wa sọ lọ ẹ̀jẹ̀ àmọ́ fàdúrà Nàìjíríà lọ́wọ́ kò ní àkórí ọ̀rọ̀ tèmi níbi tí abàdéhùn abala àkọ́kọ́ lórí ètò Tùngbá Extra òun náà ní abala ẹtẹ́tí gbọ́ abala kejì sẹ́yìn gbàgbé òun ní abala àwarawa nítọ́jọ́ tòní ẹ̀ẹ́dẹ̀bùn agbára Ọlọ́run abala kẹta ńlá abala kò gbọ́dọ̀ bàjẹ́ níbi tí mo ti máa ń pe ìjọba ṣàkíyèsí àtàwọn aráàlú àti àwọn ọba àtijọ́ yìí kò ní tẹ̀tì lónìí ẹ mà tún máa kò ní tẹ̀tì ọlọ́mọ̀ọ́nù kẹ́ máa mi àná máa sọ wọn kọ́ bá gbọ́ kò ní tẹ̀tì yẹn ni pé kò ní yẹ bá a ti sọ ní orí àdéhùn yẹn yóò jẹ́ ìmùsẹ̀ ń yẹrẹ. abala kò gbọ́dọ̀ bàjẹ́ tòní abala ẹtẹ́tí gbọ́ ẹ má bínú abala ẹtẹ́tí gbọ́ tòní òun là kọ́kọ́ nínú ètò òun náà la pè ní ìpèníjà ìpèníjà ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ní kí la tún bá débi ìpèníjà ṣẹ́rí challenges lóyìnbó ń pè ní tiwọn gbogbo ipò tẹ́dá bá bára ẹ̀ láyé ìpèníjà ò lè ṣe kọ́ mọ̀ sí o ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti ń rí jẹ tí wọ́n ti ń rí mu tí nǹkan kan wá ṣẹlẹ̀ gbàrà tó jẹ ni tó ṣe pé ẹjọ́ ìdarí nǹkan jẹ lọ́dọ̀ yín bẹ̀rù àsìkò ìpèníjà tiẹ̀ ló dé torí Yorùbá bọ̀ wọ́n ní a kì í máa rìn kórí ọmọ mi lọ́rùn àkàn ni a kì í máa rìn kórí ọmọ jì lọ́rùn ká máa mú ọ̀nà ara wọn bédè kálukú ṣe lọ torí ọ̀tọ̀ lè dé gbogbogbò ọ̀tọ̀ lè dé àdúgbò mẹ́ta bá ti wà lórí ètò àwọn tá a bá ti rí gbọ́ níbi kan a máa fi kún ètò kó lè bá yé àwọn tí wọ́n ní èdè wọn. ìpèníjà mi wà tí ẹ ti ń gbani síṣẹ́ tí ó kàn bá rẹ̀ nípò pé tó ẹjọ́ ó fẹ́ bá rí láti máa mánéèjì o ìsàrùn. ìpèníjà mi wà tó ní ṣe pẹ̀lú ìlera tàbí ká pè ní àìlera ẹni tó ti ní okun tálàáfíà wà fún dáadáa tí ó kàn dé àárín kan tí àìsàn tí ó dé ìpèníjà ni àmọ́ tí ẹ̀ dáhùn tó bá ṣe àyẹ̀wò lọ́tún ṣàyẹ̀wò lósì tó bá rí pé ìtọ́jú yóò tètè lọ ó lè fẹ́ máa rò pé àbáyé ni àbọ̀run ni ṣùgbọ́n tó bá ti ronú ẹ̀ dáadáa pé ìpèníjà ló dé ó wà ní yóò sì lọ
ọ̀kẹ́ àìmọye èèyàn lẹ́yìn tí ṣẹlẹ̀ sí tó ṣe pé níbi ayé ni ọ̀run ni wọ́n tó ń fi kún àwọn nǹkan tí ń ṣe ẹlòmíì ṣùgbọ́n o ẹ má jẹ́ ká gbàgbé wípé tí mo ń sọ nípa rẹ̀ ò ní pé àkọ́kọ́ nípa ìlera àkìró kádùn Yorùbá sọ bẹ́ẹ̀ èkejì tó dàbí rẹ̀ nípa ìpèníjà tá à ń wí tá a pè ní challenge ẹ rí i pé tayọ̀ tèkejì la wálé ayé àbí kákú sọ sàn án pé tibitire la wálé ayé bá a bá bímọ sílé ayé tí wọ́n bá ti gbóhùn yá tí wọ́n sì gbọ́ ohùn ọmọ tán wọ́n á máa béèrè wípé ìkejì ọmọ ń kọ́ o bẹ́ẹ̀ bá ti ń gbọ́ tí wọ́n ń béèrè irú eléyìí pé ìkejì ọmọ ń kọ́ ibi ọmọ náà ń béèrè ìyẹn ni pé kò sí bá a ṣe lè ṣe rere tó lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ìpèníjà kọ̀ọ̀kan yóò máa wá àmọ́ bí ìpèníjà bá wá dé ògùn rẹ̀ wà ọ̀tọ̀ ni kí wọ́n máa tọ́jú ẹni ní ti ìtọ́jú ti àwa èèyàn yálà tó lóyìnbó ni tàbí ní ti ìbílẹ̀ ṣùgbọ́n nǹkan ọ̀rọ̀ kan tó kápá ohun tí wọ́n ń lò yìí òun náà ní ká pe Ọlọ́run ọ̀nà wo la lè gbà pé Ọlọ́run òun náà nípasẹ̀ àdúrà torí wípé gbogbo ẹ̀dá tó bá ti nígbàgbọ́ pátápátá wọ́n jẹ́ kó yé a pé àdúrà ni ọ̀pá onígbàgbọ́ tá a fi lè bá Ọlọ́run rìn àwọn wo ni mo pè lónígbàgbọ́ ọ̀hún wọn kan ní àdúrà ní ọ̀pá kírísítẹ́nì ni wọ́n wí ṣùgbọ́n èmi pè ní onígbàgbọ́ ta ló onígbàgbọ́ òun ni ẹni tó bá gbà pé gbogbo tó bá ti dé Ọlọ́run mi mọ̀ sí bá ń gbé sókè. You follow good, Make we work for better Naija. just like the sheep and the shepherd. Make we work for better Naija. I beg you live good. Make we work for better. Lọ́gbàlọ́gbà yéyéyé lọ́gbàlọ́gbà. Lọ́gbàlọ́gbà ẹ̀rọ̀ra o. Lọ́gbàlọ́gbà yéyéyé lọ́gbàlọ́gbà. Lọ́gbàlọ́gbà ẹ̀rọ̀ra o. Ẹ̀dá ti lọ́gbà, ó ti dára rẹ̀ lọ́rùn. Ẹ̀dá ti lọ́gbà, ó ti ṣera rẹ̀ léṣe. Ẹ jẹ́ ká lọ́gbà rere sílẹ̀ jọmọ wa. Wọ́n lè jèrè o, ẹ̀yìn wá ọ̀dà. Ó lọ́gbàlọ́gbà, lọ́gbàlọ́gbà, ẹ̀rọ lọ́gbàlọ́gbà, lọ́gbàlọ́gbà. orin èyí tá a fi wọlé padà òun náà ní ti bàbá wa olóògbé Orlando Owómúyìwá wọ́n gbà lẹ́nu bàbá wa King Sunny Adé àtọ̀pọ̀lọpọ̀ àwọn akọrin tán jọ kọ orin gbé orílẹ̀-èdè wa lárugẹ ẹ ṣé lọ́gbàlọ́gbà abala àwa ara wa òun la kán lù yìí bá a ti mọ́sí náà láṣẹ ẹ rí i pé ọ̀rọ̀ ta mú wá lónìí lábala ẹ tẹ́tí gbọ́ ìpèníjà ni mọ̀rọ̀ wá bó bá ti dé ẹ má jẹ́ ká sáré kọjá kádàrá ẹ má jẹ́ àwọn kà pé ayé ni ọ̀run ni ọ̀pọ̀lọpọ̀ tó rírú àwọn nǹkan wọ̀nyí di ọ̀tá ara alé rẹ̀ di ọ̀tá aládùúgbò di ọ̀tá ọmọ di ọ̀tá ọkọ di ọ̀tá ẹbí di ọ̀tá ara rẹ̀ gan torí mẹ́lòmí gbọ́ tí ọba ti rò pé ìpèníjà lóde o yóò sì lọ tọrọ wà ní yóò lọ yóò wá máa pàtàmọ́mọ́ta mọ̀ ògán lè sọ̀rọ̀ sí ọ̀rọ̀ sọ fún ara ẹ̀ pé àbírú ayé èwo gan ló ń wáyé nígbà títí ń dùn ń kọ́ ọ̀nà méjì òun lọ́lọ́ wo ìrìn àjò láyé bọ́ bá ń lọ Ìbàdàn bẹ́ẹ̀ bá lọ sáà ńgbọ̀ bá débi kẹrì tí yọ yà tí ó kìlè dé kọ́nà bẹ́ẹ̀ tí ẹ̀yà wọnú lọ kí ni kí asa bẹ́ǹdì sáà ni bẹ́ǹdì yẹn ní ń ṣẹlẹ̀ nínú gbogbo challenges tẹ́ẹ̀dá bá ní àfi ká ti kíni ká gbà pé o ti wà nù àkọsílẹ̀ gbogbo ìrìn àjò tí kálukú ó sì rìn tí eku ò láyé àti kọsílẹ̀ látòdì ọ̀run bó ṣe lo ọjọ́ kọ̀ọ̀kan afẹ́ akọ̀ tọ́lọ́run sì máa ṣe lórí kálukú wa lógbàlógbà ẹ jẹ́ ká rọra o ká máa ronú kan Ọlọ́run tó dá wa pé bó ti wù kó rí
ipòkípò tá a bá bára wa àyíká yìí tá a bá tún padà bára wa ó ti wà nù àkọsílẹ̀ ni abala àwarawa òun náà la wà yìí bá ń gbé sókè. Dominant system. láti ló ń ṣe ìpolówó. ra ọ̀dà wọn náà àtúndúpẹ́ lọ tí náà o ìwájú la máa lọ ọdún tiẹ̀ tí ń lọ sópin kọ́lọ́ Elédùmarè kó jẹ́ kí ire kó irú tiwa náà kó ètè dé kákọ́lé ayọ̀ káríra ọ̀dà tá a fi kún àmọ́ tí wọ́n jẹ́ kó yá wọn ní ká sọ fún ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà tàbí tẹ́ fẹ́ jẹ́ ẹ fẹ́ ra ọ̀dà precious wọn ni gbogbo bí tí wọ́n bá ti ń ta ọ̀dà tó jẹ́ ojúlówó pátá ìbẹ̀lẹ̀ ti lè bá ọ̀dà wọn pàdé òdùbá náà lọ àdó àwọ̀ gbà ẹ jẹ́ kí n dọ̀dọ̀. ó wá rí ilé àwọ̀. ìgbà yìí yóò san wá á san wá sówó á san wá sọmọ á san wá sí ẹ̀kọ́ baálé ọ̀rọ̀ lágbára Ọlọ́run iwájú iwájú láàjọ máa lọ iṣẹ́ lóògùn ṣẹ́ o jẹ́ ká gbà bá a ti sọ yẹn Tùngbá extra ó ní ètò tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́ iléeṣẹ́ Tùngbá náà ló sì ti ń wá sí etí gbọ̀nyìn ẹ̀ máa bá wa ká lọ. Abala àwarawa láwa yìí àwọn tiwa náà wọ́n ti fẹ́ máa pè wọ́n ti mọ nọ́mbà ṣùgbọ́n ká pe nọ́mbà fún ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì mọ̀ 08113051009 àti 08056131009 ẹ jẹ́ ká kí wọn káàbọ̀ ẹ máa wọlé o. hello àwarawa ẹ ká sọ sáà. ẹ káàsán àwarawa o. àlàyé wa o. ta ló ń pè o. orúkọ mi ni Simple láti gbè. Simple ẹ mà ń lẹ́kọ́ ọjọ́ méjì mẹ́ta o. Yes sir. ẹ pẹ̀lẹ́ ṣáàjọ bẹ̀rẹ̀ tó ní. bẹ́ẹ̀ni. kí ni tẹ́ rí yọnu abalẹ̀ tẹ́tí gbọ́ o. ṣé ti rí mo rí pọ́ìntì kan mú bẹ́ẹ̀ ó di eyín nígbà kan ìkọ́tẹ́ ẹ̀ sọ yìí mo rí fìfìrì ẹ̀ ọlọ́run kò mí yọ mẹ́ṣà ìgbà yìí láì fẹ́ sí ọ̀tá mi ni ó di eyín nígbà àgọ̀dọ̀ bá sọ lórí afẹ́fẹ́ ìgbọ́n náà kọ́ kò mí yọ pé ìgbàdúrà mo fi orí báyé ló ń ṣe mí ni gbogbo ní kókó sùn mí ni ó di eyín ìgbàdé sọ̀rọ̀ ó sì wá pọ́ìntì kan nínú ọ̀rọ̀ yín. ẹ ṣe Simple ẹ máa ń fẹ́ jẹ ẹ̀bùn tí yín àbí. ẹ wo nǹkan gbìyànjú náà ni nǹkan tẹ́gí ní program yìí a ní pẹ̀lú program yìí. ẹ parí ìwé ẹ ṣá parí ọ̀rọ̀ yín tiẹ̀ sókí náà ní jàre àgùntàn tó sọ̀rọ̀ lágbà láàkókò.
ẹ parí ẹ̀. kílẹ̀ sọ́sà. àgùntàn tó sọnù lágbàlá ìkookò ẹ parí ẹ̀. bẹ́ẹ̀ni mo mọ. ok bẹ́ẹ̀ náà ni ó ṣe simple kó o pè mí lẹ́yìn ètò. hello. àwa ara wa. máa ríra wa ò ta ní pè kí ló kọ́ mu. ẹ̀sà oyèwùsì láti àgùdà ọgbà. ẹ̀sà oyèwùsì láti àgùdà ọgbà. ok àgùdà ọgbà. bẹ́ẹ̀ ni àgùdà ọgbà. alright o ẹ ṣe ẹ ǹlẹ́ mà ṣáàjọ bẹ̀rẹ̀ tó yẹ ni. àjọ bẹ̀rẹ̀ tó ní. ẹ̀jẹ̀ lè náà wá létí tá a tẹ̀ sọ nínú abalẹ̀ tẹ́tí gbọ́. àkọ́kọ́ náà ẹni káwọn ṣàdúrà fáwọn ọmọ wa ká mọ́ ẹ̀dà òdì ọ̀rọ̀ fún wọn ká dẹ̀ mọ́ ṣàdúrà fún nàìjíríà wa. ẹlẹ́ẹ̀kejì tí nǹkan bá dẹ̀ ti dé a máa ṣe sùúrù sí i kò sẹ́ni tí nǹkan ò dédé bá ká má bàrà jẹ́. kí la wá pé àkórí abalẹ̀ tẹ́tí gbọ́ yẹn. abalẹ̀ tẹ́tí gbọ́ yẹn kò sẹ́ni tí ìṣòro ò dédé bá. débi tó mo ṣe wà yìí gan-an ó dé bá mi nígbà yẹn ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n mi náà ní pé ọ̀tọ̀ náà ń bẹ̀. ọlọ́tún padà gbàkóso àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ṣe ẹ jẹ́ ká fún ní òwe kan bóyá sì lè padà jẹ àbí ṣé ká fún ní ta fún ẹnìkan ní ìsìn àbí ká tó mú mi. ẹ jábọ̀ mi ò tọ́ yóò bí àwọn òbílẹ̀ gbóhùn yẹn dáadáa ẹ jáwò náà. ok màá fún ní tọrọ gan òjò tó pa àlàpà. òjò tó pa àlàpà. tó pa àlàpà. òjò tó pa àlàpà òjò náà. a pàjá wọn jọ ojú ẹ. ẹ ṣe ẹ máa bá wa ká lọ torí akẹ́kọ̀ọ́ náà ni ẹ ṣe ẹlòmíì tó wà lórí ìlànà hello. hello. hello ma o. mrs dickness ló ń bẹ̀. mrs. dickness látòkìtò. ẹyin rédíò yín yẹn lẹ iná mọ̀ pa àní gbọ́ etí ògbéjì bẹ́ẹ̀ bá ń gbọ́ mi èmi ò lè gbọ́ ẹ̀ tààrà báyẹn. hello sir. hello ta ló ń pè ó kí ló kọ. láríra wa kí ló kọ. ọ̀fíìsà bàbá yìí náà. ọ̀fíìsà bàbá yìí náà wà ọ̀gá pátí ò kọ́ mọ̀. yóò máa ti ń ṣe o. ẹ̀ ǹlẹ́ sà ẹ ṣe àjọ bẹ̀rẹ̀ tó ní sà. bẹ́ẹ̀ ni sà báyìí ṣe ń sẹ́nà mò ń tòun gbé mò ń ta sí. ẹ jọ kí ni tá a rí dùnmù nù abalẹ̀ tẹ́tí gbọ́. ìṣòro tó bá dé báyọ̀ ká gbà pé kì í ṣe lọ́kọ lọ títí. bẹ́ẹ̀ ni àkórí ẹ̀ nìyẹn. ẹ ṣe bàbá yìí náà. hello. bàbá yìí náà hello. hello. hello awarawa. làwùjọ wa o. kí ló kọ o ta ló ń pè. ẹ̀dá òkèrè mi lẹ́kún. ẹ ra sa o. ẹ pẹ̀lẹ́ sá o. ẹ jọ sá ẹ sá sáájọ bẹ̀rẹ̀ tó ní sá. sẹ́rí ìgbàgbọ́ ẹni tó bá gbà pé ọlọ́run ọba ni òun sìn ọlọ́run ọba ló ń ṣe ohun gbogbo ló sì ní ohun gbogbo lọ́wọ́ òun ni à ń pè ní onígbàgbọ́. téèyàn ò bá ní ìgbàgbọ́ pé tí ewé kan bá jábọ́ lára igi ọlọ́run kò lè ọwọ́ kan ò lè jábọ́ lára igi láì fọlọ́ mọ̀ sí òun tó òun ò sọ nígbàgbọ́. bóyá mùsùlùmí ni o kìrìsìtẹ́nì ni o tí ò bá ti ní ìgbọ́ tí ò bá ti ní faith yẹn onítọ̀lẹ́njẹ́ ni yóò sọ nígbàgbọ́. bàbá ẹ ṣe kí la pé àkórí abala ẹ tẹ́tí gbọ́ yẹn kí la pa àkórí ẹ̀. kí la pé àkórí abala ẹ tẹ́tí gbọ́ tààrọ̀ ẹ̀. àbùkù wa fi títí o mi ò rántí o. ok ẹ tètè darapọ̀ ìpèníjà la pè é torí bí tẹ́ ẹ ti mú ọ̀rọ̀ yẹn mo mọ̀ pa àárín lẹ bá lọ́jọ́ kí n pè é wá wípé gbogbo ń tọ́ bá dé bẹ́ẹ̀ dá a kì í máa ní kò rí ọmọ jì lọ́rùn ẹlòmíín bá rẹ̀ bá ti ń ṣe tàbí pé ẹlòmíín rí jẹ kò rí jẹ mọ́ tààrà àwọn kìnìún kan á ti kà pé ayé ni àbọ̀rùn àwọn ọmọ sáré káàkiri wọ́n ti gbà pé ńgbà tí ń dán yẹn náà ọlọ́run mọ̀ sí ìpèníjà tó wá ọlọ́run náà mọ̀ gbà tí ó dà tí ó fi kú níbẹ̀ gbogbo tó bá dé bá wa ẹ̀dá ká máa gbà pé ọlọ́run ló mú wá ó sì mọ̀ bí ó ṣe mú kú níbẹ̀ ká má fàdúrà sílẹ̀ bàbá ẹ jẹ́ ká fún ẹ ní ìbéèrè kékeré àbí báwo ni. ọ̀gá fún mi ní ìbéèrè. ẹ kàn bá mi parí àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mẹ́ta péré ni o. agbe lónìí kẹ́ni. agbe ló laró
àlùkò ló 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 ní sùn ẹ àgbè ló laró ẹhẹn, àlùkò ló ló sùn. ẹ ṣeun yes lékèlékè ńkọ́ lékèlékè ló lẹ fún. alright ọwọ́ akẹ́yọ̀ kọ́kẹ́ ìbánkú ńlẹ̀ Yorùbá wọn a máa sọ pé ẹlẹ́nu rírùn ló ní kẹ́ńdẹ̀ ẹlẹ́ni nínú ló lámòye ẹ̀. ẹ fúnra yín látẹ̀wọ́ Ọwọ́ ti tàbí wọ́n fúnra mi pápápápá. ẹ jẹ ìbọn yẹn ẹ pè mí padà ń bí 3 sí 4 nírọ̀lẹ́ ok ibo lẹ ti pè yìí lẹ́kọ̀ọ́ bí Okay. nàbí ní Ogun State lẹ ti pè àbí ẹ bologun State lẹ ti pè wá no rédíò Ìkòyí Ìtàmàgà ok Lagos lẹ ti pè wá yẹn rédíò Ìtàmàgà níkòròdú. ọ̀dà ẹ ṣé mo ní Èkó nìyẹn Lagos State bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀dà ẹ ṣé ok. ẹ jẹ́ ká lọ́nu lé lọ. ó wá rí. Adilakun Street. gbogbo nǹkan rí ni látọ̀run wá orílẹ̀ já mi lò nínú ibú láyé ìfarapa. orílẹ̀ já mi lò nínú ibú láyé ìfarapa. àtẹ̀mí àtẹ̀yìn orí wa ò ní gbàbọ̀dè ètò tẹ́ ń gbọ́ náà ni Tùngbá Extra iléeṣẹ́ Tùngbá náà ló ti ń wá sáyé bàbá Òṣogbo ẹ ṣé o ẹ kú etí gbọ́ wa ẹ kú ìdásétò wọ́n pè mí wọ́n ní àwọn ń gbọ́ wa ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín bàbá Òṣogbo ẹ bá ń kí àbúrò mi dáadáa Kọ́lá Àròyé Dowó mo sì ń lo àǹfààní mú kí kú eku oríire kí àmì ẹ̀yẹ tán fò náà mo tún kí kú oríire ti alága ẹgbẹ́ YBA tó náà tún jẹ ọmọ mi dáadáa ni ẹgbẹ́ wa ni yèyé o lè jẹ́ ká gbọ́ o sórí pé mi mo jẹ́ ká gbọ́ báyìí nísìn alága yẹn tuntun nìyẹn lábẹ́ bẹ́ẹ̀ náà mú kí ẹgbẹ́ àpèdè Yorùbá Association of Yorùbá Media Presenters. aláṣẹ iléeṣẹ́ wa ẹ̀ mú kí àwọn ọmọ mi Alájà Sakrat Àyẹ́ntayọ̀ Ayénirọ́mọ òun pẹ̀lú àbúrò rẹ̀ Kádíjà àtàdénìkẹ́ Ayénirọ́mọ fún tọjọ́ bí wọn Kádíjà àná ìní ẹ̀gbọ́n wọn lágbára ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o 4 and 5 of October ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin ọmọ October náà mo kí yín o ẹ̀ tí wọn bá dákọ̀ ẹ̀ má bínú abala kò gbọ́dọ̀ bàjẹ́ òun ni mo yà síbẹ̀ ọ̀yá jẹ́ sáré gbà pé kí n sáré lọ abala kò gbọ́dọ̀ bàjẹ́ hello láríra wa o ta ni àwa nìyẹn mà ẹ̀yin rédíò yín lẹ pápápá hello hello sa o ta ni o kí ló kọ ta ni bàbá ẹ̀ náà so ẹ fẹ́ mú béèrè ok ẹ mọ̀ ṣeun àgùntàn tó sọnù lágbàlá ìkòkò. kò ní ìdí tá à ń wá kiri mọ́. ṣé parí ẹ̀ nìyẹn.
gbọ́dọ̀ wá kí ni kókò ti fi ṣe ránṣẹ́ nì. ọ̀dà bàbá ẹ̀ náà ẹ sà. bí wọ́n ṣe máa ń pa lówe ẹgbàá ṣùgbọ́n ibi tẹ́ ẹ gbígbà náà ni ṣùgbọ́n àgbọ̀dọ̀ pé ẹgbàá àgùntàn tó sọnù ní àgbàlá ìkókò ẹnu ìkókò náà láwá sí bẹ́ẹ̀ ni kò láwá sí ẹ ti jẹ̀bùn wa ẹ̀gẹ́ni o bùnmọ̀ bàbá ẹ̀ sí ní eré àyín lọ́hùn àmọ́ báwa láàfún inú láàgbé fún inú bẹ́ẹ̀ ni wa àdó àwọ̀ gbà ẹ sà ẹ ó yá ẹ jẹ́ ká ètè mú kan tó kù. hello àwarawa o kí ló kọ yín ẹ̀yin rédíò yín lẹ̀ ṣáàjọ bẹ̀rẹ̀ tó ní ṣáàjọ bẹ̀rẹ̀ tó ní bẹ́ẹ̀ ni àjọ bẹ̀rẹ̀ tó ní o. kí ni ẹ̀rí múnú abalẹ̀ tẹ́tí gbọ́ kí lẹ rí múnú abalẹ̀ tẹ́tí gbọ́. hello. a máa lò níjọ́ mi nìyẹn o ẹ ṣe gan ma. hello. hello ma ẹ̀yin rédíò lẹ o àwarawa. naam. miss dickness ló ń sọ látògìjọ. látògùdù. ògìjọ right à ń gbọ́ o ṣáàjọ bẹ̀rẹ̀ tó ní. ṣáàjọ bẹ̀rẹ̀ tó ní kí lẹ rí mú lábalẹ̀ tẹ́tí gbọ́. mi ìbá yín bẹ̀rẹ̀. ọ̀dà náà kí ni ìmọ̀ràn tẹ́ fún gbogbo ọmọ nàìjíríà látàrí ọ̀rọ̀ òmìnira àti nàìjíríà fún ara rẹ̀. ṣé òmìnira ìkan tí mi kò mọ̀ tí mo kọ́ máa fún ní nàìjíríà ni pé ọlọ́run á túbọ̀ gbé ọwọ́ nàìjíríà sókè ká má lù ohun gbogbo lágbára ọlọ́run ó máa di ṣíṣe ni. agbára ọlọ́run nàìjíríà máa di ńlá lágbára ọlọ́run ká bá ti ní sùúrù tàbí. ẹ ṣe ọyá ẹ jẹ́ ká sáré mú tó kù ìyá wa lọ sábàlá ò gbọ́dọ̀ bàjẹ́ ẹ ṣé o gbogbo ẹ tí ẹ ti dá sétò ojú òní tiwa. tó bá wọn ṣe. hello. hello sir. ẹ sọ̀rọ̀ sókè sa o. mo ń dáhùn so mo ń sọ̀rọ̀ o. ẹ ǹlẹ́ sà ṣé àjọ bẹ̀rẹ̀ tó ní sà. àjọ bẹ̀rẹ̀ mo kò pẹ́ tí mo wọlé o. ọ̀dà ẹ jẹ́ ká sáré fún ẹ ní ìbéèrè kan péré. ok. òjò pa kíní kan dẹni àkọlù kíní nǹkan náà. òjò pa àlàpà dẹni àkọlù yẹ wọlé pé dẹni àkọlù. sá. òjò pa yẹ pé dẹni àkọlù. ọ̀dà òjò tó pa kíní kan lọ́sọ̀ di àmọ́gùn fẹ́wẹ́. òjò tó pa kíni. òjò tó pa kíní kan kíní nǹkan náà ló sọ di àmọ́gùn fẹ́wẹ́. òjò tó pa àlàpà ló mà gbọ́ àmọ́gùn ewúrẹ́. ọ̀dà ẹ̀yin náà ti jẹ́ torí kò sì jẹ́ nìyẹn ẹ̀fọn ayé látẹ̀wọ́ sà. bàbá Òṣogbo nìyẹn ẹ sí. abala kò gbọdọ̀ bàjẹ́ ònàdé báyìí ní ṣókí ni a sì ọ̀pọ̀lọpọ̀ sẹ́nìjọba ti dáwọ́lé káàkiri ṣùgbọ́n àwa ń bẹ̀ wọ́n kí wọ́n ètè bá wa ṣe dẹ́ nípínlẹ̀ Ògùn bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní ọ̀dà tá a lè máa kà wọ́n ti kọ́ síbi rẹ́rẹ́rẹ́ gómìnà wa ẹ̀ẹ́nà ẹ̀ tètè dá wọn lóhùn èyí tẹ́ ẹ bá ṣe ń sìn náà máa tọ́ka sí pé tó ṣeré o ìtàn ti ṣeré o bàbá yìí ti ń ṣe ẹ jẹ́ ká máa gbọ́ lábalábẹ̀ òun náà láti rí ti àwọn tí wọ́n wà ní Ìbàfò wọ́n ní òpópónà kan bẹ tí wọ́n ń pè ní
ọgúnrùn road ìbàfò ọgúnrùn road ní bàfò ìjọba àbílẹ̀ tí ibẹ̀ yẹn fìsí lọ́dọ̀ ó láti jẹ́ owó dé ọbáfẹ́ wọ́n ní kàn jọ kàn bá wọn sí òpópónà yìí àyìn alága náà ní sẹ́ẹ̀sì bí gómìnà bá ti ń ṣe tí àwọn ìjọba àpapọ̀ bá ti ń ṣe ìjọba àbílẹ̀ náà tẹ́ bá ti ṣe iṣẹ́ ọ̀kárì bíi olóògbé arógundádé alága àgbàdókèrò ìjọ náà bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ wọn á ní ẹ jẹ́ ká ṣiṣẹ́ wọnú ara wa yẹn ni pé tí chairman bá ń ṣe kàn kásẹ̀rọ̀ náà kàn máa ṣe ti àdúgbò ojú òní tiwa o torí ọjọ́ tó ti lọ àtàsìkò tí kò tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń gun ọ̀kadà ẹ̀jẹ̀ àmọ́ fẹsọ̀ sí òjò tí ń rọ̀ o lẹ́yìn ẹ̀yin onímàrúwá wa náà tó yẹ pé gbogbo òpópónà lẹ fi ṣe ibùdúró sí ẹ máa rú wò lẹ́ẹ̀mejì kẹ́ ẹ tó ṣe tọ́bajọ́nà kan lẹ́ẹ̀bà tó sí ẹ tò sọ́nà kan ìyẹn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti fi nǹkan ṣera wa ìjọba ní káwọn èèyàn mọ̀ kú síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aláwọn fẹ́ kú èmi ọmọ díẹ̀ o ìyẹn ní tàwọn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́kadà tí wọ́n lọ máa gba express wọ́n tún wá máa gba face to face níkẹjà ní ẹ bá ń lọ níkẹjà lọ́nà airport yẹn báyìí àní wọ́n tún face ọkọ̀ tí ń bọ̀ báyìí wọ́n tún ti kó bí a ti o torí ọ̀nà tá ń ṣe wọ́n á wá face ọkọ̀ tí ń bọ̀ láti bí ọ̀nà ìyànà àpájà ó kù díẹ̀ káàtó ẹni tí ẹ bá ní wọ́n bá ti lọ ọlọ́ntì ẹ̀ nìyẹn ìjọba òsì ní tó ń ṣètò rẹ̀ àwọn kọ́ni wọn ara yín sẹ́ èyí náà tán wá ń gbé tẹ́yìn náà sọ pàpọ̀ sẹ́ tẹ́ máa náwó òkè báyìí tẹ́ máa náwó òkè àbíkú ń lọ ìyá yín pé àánú yín ṣe mí ojú òní ti wá o ẹni ọba gbọ́ ọ̀gbọ́ fúnra ẹni o ẹ̀yin iná ẹ máa kìlọ̀ fún ọmọ yín ọlọ́kọ̀ kìlọ̀ fọ́kọ ẹ̀ aláya ẹ̀ kìlọ̀ fáya yín o ẹ̀mí iṣẹ́ ogun ju ẹ̀mí èèyàn lọ ibi ládẹ́rọ ètò tó ń gbá extra fún ti ọ̀sán àtọ́jọ́ tòní lágbára ọlọ́njọ́ mẹ́jọ ní apá ìlú àkọ́tẹ́ tó àmọ́ pé pàtàkì lọ́wọ́ àwọn tá a jọ ṣe tò níbí queen lọ́wọ́ bọ́tẹ̀nì mi Daniel ọmọ dáadáa mo kí yín o sọdíìkì níjẹ́ máa rí mi wò káàkiri gbogbo àgbáyé ẹni ọlá náà òun náà wà mí olóòtú ètò mi kádùn bàbá kungiro mo kí ọ fàlọ́ mo kí wọn náà o láìpọ̀ gbàgbé jígbọ́ pèsèntà akin ọmọ akínmọ́kẹ́yìn náà àkádáàtì mi mo kí gbogbo yín náà pátápátá o ojú òní ti gbogbo wa èrè báyìí lámàrí bára wa sí mo wá kí aláṣẹ iléeṣẹ́ yìí lẹ́ẹ̀kan sí iwájú lójúgun gbé ìwájú náà láàmà lọ àtúnkìrà wa kú oríire torí mo mọ̀ pé tọ̀tọ̀ mẹ́tọ̀ ó tó ń bọ̀ lọ́nà àgbọ̀dọ̀ ìkáyé ọmọ káyé gbọ́ eégún tó jáde kúrò láìwò tó ń gbá ẹ̀ tó máa gbọ́ àwọn tuntun mi nínú ìpínlẹ̀ tá a bá tó ń gúnlẹ̀ sí bó ṣe jẹ́ náà nìyẹn tọ́sán bá dùn èèyàn á mú gbà. àdúrà tí mo ṣe fún ni pé bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ dáa tó yóò tó dáa jù bẹ́ẹ̀ lọ. ààrẹ ambassadọ Yínúsà Àrẹ̀mú ẹnirọ́mọ lèmi jẹ́ ọlọ́gbọ́n ọmọ tí yà fọ́kọ̀ nọ́mbà tẹ́ lè pè mí sí tẹ́ bá fẹ́ polówó ọjà tàbí fi ọ̀rọ̀ kan tó mi létí 080-332-51214 080-332-51214 ẹ má tó di àgbàgbé aláǹfààní àti fi ọ̀rọ̀ lọ èmi torí ọ̀rọ̀ tí ń pòrúurú lọ́kàn rẹ ó lè má tó nǹkan kan tá a bá tún ṣe àgbéyẹ̀wò rẹ̀ pẹ̀lú yín ẹ lè pè mí 080-332-51214 dọ́mẹ̀dọ̀ ní àpàdé lórí àkọ́tún ètò Yínúsà Àrẹ̀mú ẹni ọmọ nìmọ̀ jẹ́lẹ̀ kan sí kiri o.